3rd of March is most special day among 31 days in the month of March. That's why most cute and maybe not responsible women are born on the 3rd of March. Today's 3rd of March, Mr. Olayinka +1 today. Happy birthday to you. Olayinka o mú kọ́kọ́jọ́ ìbí òní o yóò tù ọ́ lára o láṣẹ Èdùà. Mẹ́bí wọ̀làjà yóò lò lò ògidì olú oníkànga àdìpọ̀ ògbómi òṣùrù wẹ̀dà. Ẹni àjàyí gbà tó lè gbà tán ẹ̀bùrà ní gbolúwa rẹ̀ igun ní kó sínú lágbàdá. Ẹkùn bàbá ọ̀dẹ̀ ẹkùn pakóró wọlé arówó ṣoge láàrin oge ni ọ́ òpélé ẹ̀fọ̀n ayélé wọlá. Bí ó sì àjàyí ogun ìbá ti kólé adó àìsí àjàyí ogun ìbá ti jẹ òkìtì àìsí ògidì olú ogun ìbá ti kó bòkun lọ. Àjàyí wẹ̀ lódò gbogbo ọmọge yọwọ́ ọṣẹ tèmi ni ó gbà tèmi ni ó mú. Òun jẹ́ bá ọdílé bàbá tó bí ọlọ́mọ lágbolé Òjùmú nílùú Ìkẹrẹ Èkìtì. Ó kún ọmọ wọn nílùú Ìkẹrẹ mògùnmòyè ọmọ olókè méjì takọtabo ẹ̀yin ọmọ àbá gbà mí èyí gbà mí. Ọmọ ojúpè ń bojú lérù ọmọ olówó jẹun rè ọmọ wá ọmọ ẹkùn ní ọ̀hún ẹ̀yin lọmọ òrùkúlù yìí. Bẹ́ẹ̀ yìí lọmọ olóṣùtà ìlú Ìkẹrẹ ọmọ òbolú ayé ọmọ òbó àdìmúlà ọmọ òbó aláṣugbáragba jìgbá. Mo ṣe bí àjẹyó àjẹṣẹ́kù ní mo ń jẹyán àná lé bàbá tó bí ọlọ́mọ. Olayinka Àjàyí o aya ìlọ́dẹ ọkọ̀ kọ́kọ́rọ́ ọmọ ọlá ọdún ilé kan sí lónìí o ọ̀pọ̀ ọdún ló ṣe ò lágbá Olódùmarè. Owó mama pẹ̀lú mi ìyá Muhammed bó ti kó pẹ́ tó láyé ìwò ní báwọn rí kó ọmọ láṣẹ̀dù. Ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà lọ́bẹ̀rẹ̀ ó fi jí ìkí rẹ̀ o ò ní báláyé fọwọ́ tì í ọ̀nà rẹ̀ ò sì ní dí. Owó pàbá lago báyìí dúdú ní dùn yóò mọ̀ dùn fún ọ ní àìsàn ní sọ lọ́jọ́ ikú ìjòsí ní jẹ́ ìpín rẹ̀ o ìwòye ọdún tó ń bọ̀ nínú ilé ńlá àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì láṣẹ̀dù wàá fọwọ́ páwò bẹ́ẹ̀ ni wàá fẹ́rìgì jòbì. More years, more wealth, more success.